dìnnà ẹ̀yin olórí ibú ẹni òfu ẹni àdánù yìí báwa ló lórí ibú bẹ́yìn ni ó kù díẹ̀ fún yín 2030 ni ṣẹ̀bẹ́ ṣì ń ròde lọ ní ìsẹ̀ńrẹ́ agbádá wọ̀ wọ́n mọ̀ ya agbádá ẹ̀mọ́ yín lọ́rùn ni ẹ̀yin olú òfu ẹni àdánù ẹ̀yin olórí burúkú dédé. ẹ kú lé bí o. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. on normal circumstances ẹ tó bá kéwú bí àtẹ̀yìn tó kéwú gbogbo wọn náà ti mọ̀ pé yuriduna an yutfi'u nurallahi bi afwahihim wa yaba Allahu illa an yutimma nurahu wallahu karihal kafirin. kò sí bí gbogbo àwọn gèfèrí mẹ́ka gbà yẹn pé wọ́n lágbára wọ́n ń ya wèrè ju àwọn gèfèrí sí i lọ wọ́n ń gbìyànjú láyé gbà yẹn náà pé tó ń ẹ káàbọ̀. ṣe mọ̀ pé àfa ṣe mọ̀ pé kèfèrí lẹ́yìn náà kèfèrí ni tẹ́ ẹ bá mọ̀ o. ẹjọ nǹkan tí mo fẹ́ sọ ni pé mo ní kèfèrí ni yín ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé gbà pé kèfèrí ni yín ṣé fẹ́ sọ̀rọ̀ àbí kan dọ́ọ̀pù yín ṣé gbà pé kèfèrí ni yín kèfèrí ni yín ó yẹ yín bẹ̀ yẹn torí kéwú tẹ́ gbé dání yẹn kéwú tẹ́ ẹ ló àfà. ẹ ní sùúrù fún ẹ jẹ́ kán sọ̀rọ̀. ẹ jọ mo ń bọ̀ abúlé sówó ẹ jọ. ẹ ló báwo ni ẹ ló platform ẹ máa mute mark anyhow. tẹ́ ẹ bá fẹ́ wá wọlé tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ṣé ìbú náà ni ẹ máa bú ni kèfèrí lẹ́yìn náà náà. ṣé mo bú èbù nínú òbú yìí náà ètò láyé ẹ jẹ́ ká yẹ kán sọ̀rọ̀ ká gbọ́ nǹkan tó ń fẹ́ sọ so one by one bó tó bá ti fún yín táyì tó bá ti sọ fún yín pé kẹ́ hold on kó tó ṣẹlẹ̀ so àwọn máa hold on kó tó kẹ̀kẹ́ máa mute anyhow àáfà kẹ̀kẹ́ máa mute anyhow. àáfà ìsókè hàn mute yín wọn. ṣe pé kẹ̀kẹ́ máa sọ̀rọ̀ tẹ́ bá ti ṣí máìkì yín ẹ bá a dá sí tó tá à ń ṣe àfẹ́ wá sí ṣẹ́gẹ̀tì ẹ̀ka ẹ tẹ̀síwájú. ṣé èkó ń ṣe wáàsí mò ń ṣe i'm talking about nǹkan tẹ ebi ẹ ti gbé kan sókè pé sì gidi mo dẹ̀ tí gbogbo nǹkan tó ń lọ pé rálì pé kẹ́sìn wọlẹ̀ kí islam wọlẹ̀ ó mo ń sọ pé islam ò lè ever lè wọlẹ̀ so àwọn tó ti kọjá níwájú. islam ò lè wọlé lẹ fẹ́ wá sọ ni ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ tó wáyé pé islam ò lè wọlé lọ máa sọ ní yàrá islam máa wọlé ẹ dá sétò tó wà nílẹ̀ lásọ fún àfẹjọ́ wẹ́wẹ́ ẹ̀yìn. why time mute me i'm not shouting i'm not being kí ló time mute ètò olè tó wà nílẹ̀ ju gbogbo eléyìí àti treat gbogbo eléyìí different time ní different platforms this is my first time coming to this ns baba platform but mo ti wọ different platform àti treat same thing náà ni gbogbo ẹ̀ náà ẹ̀ka yí gbogbo ẹ̀ náà ni. èwo lẹ treat. gbogbo eléyìí tẹ gbé agbègbè afẹ́fẹ́sọ́lá kí tún lẹ̀ sí náà káfàrú gbogbo ẹ̀ láti treat so gbogbo ẹ̀ náà confusion náà lè fi mú wa so. èwo ni abẹ́mọ́ kọ́mpútọ̀ wà. nǹkan tí mo fẹ́ béèrè pé ẹja gbé gbogbo scripture ilẹ̀ ẹja lọ ṣé bí tradition wà ẹ̀dẹ̀ ìjà fún tradition náà. gbẹ̀ni tí islam ẹ ò bá ṣe defend mọ́ máa bá tiẹ̀ lọ jàre. àti fọ́ríẹ̀mọ́ káàbà àráyè ìfẹ́jọ́ wẹ́wẹ́ so abúlẹ̀ṣowó lè gbóhùn sókè ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni ló máa táàpù nísàlẹ̀ abúlẹ̀ṣowó ṣí máìkì ẹni tó bá ti fẹ́ rí wà lẹ́jọ́ ẹ fọ́ríẹ̀mọ́ káàbà àráyè ẹjọ́ wẹ́wẹ́. Ya ẹ kálẹ́. Ya ẹ jọ ṣé gbọ́ mi. à ń gbọ́ yín. Ok ẹ kálẹ́ o so mo bá yín lórí ọ̀rọ̀ méjì kan ni I don't know tó bá jẹ́ pé possible pé you can give me chance pé kó jẹ́ pé lórí ẹni conversation wa máa wà tẹ́ bá accept if you don't accept so no problem. Number one ẹ ń sọ̀rọ̀ nípa Abu Lahab lanatullah alayhi then secondly ẹ sọ̀rọ̀ nípa lakum dinukum waliyadin so I will be very appreciate pé tó bá jẹ́ wípé you can let our conversation ní pé kí ọ̀rọ̀ wa dálé lórí méjèèjì yẹn so I think tó bá if you guys accept so I would like. ẹ má bínú bẹ́ẹ̀ sáré wọlé ẹ ní
Abúlà not to lie ale. nǹkan tẹ́mi náà fẹ́ sọ nìyẹn ms. Abúlà bídẹ̀rà ó gbáyé ó pẹ́ láyé ó jayé ó fọmọ́lẹ̀ sáyé. Ẹ̀yin bú yìí báwo ló yẹ kẹ́ ẹ sì mọ̀ pé kinní yìí rọ́ ni. ms baba ó ní pé Abúlàbí pé ó jayé ó fọmọ́lẹ̀ sáyé tó o lè dárúkọ ọmọ rẹ̀ tó filẹ̀ sáyé o lè dárúkọ ẹ̀ fún gbogbo ayé kó máa gbọ́ báyìí. Báyìí sì fúnra rẹ̀ o lè Google pé èjì wo tiẹ̀ ní Abúlàbí kú àti pé àwọn ọmọ ẹ̀ wo ló fi sáyé wà. kí ni àtúbọ̀tán ẹ̀ kí ló dé tó jẹ́ wípé. àtúbọ̀tán kí ni abátúbọ̀tán ànábì gan ni kò dáa. níbo lórí tí àwọn ará Mẹ́kà tí wọ́n ti sọ wípé nítorí Abúlàbí làwọn fi kóra wọn jọ tí kò bá ju aṣíwájú ẹ̀dá ayé àtọ̀run tí ń ṣe ànábì wa Muhammadu lọ sallallahu alaihi wasallam. ẹbí bọ̀bọ̀ ní Iyaz léèrè yìí pé kí ni Abúlàbí ṣe fóònù náà tó fi ń ṣe làánà tó láàlè fún. Okay. Ṣọ́ṣẹ́ ẹ̀wọ̀ náà ni. Okay, thank you. ẹ ṣe lórí nǹkan tẹ́ béèrè yẹn. Wọ́n ti gba nǹkan tó ń ṣiṣẹ́ lọ lára yín o. ní sùúrù farabalẹ̀ ṣe ti gbọ́ ẹ ní sùúrù. Dá mi lóhùn kí ni Abúlàbí ṣe fún ẹ kí ló ṣe fún wọ personally tó fi ń ṣépè fún kí ló ṣe fún ẹ. Now listen personally ṣé ó dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ wá bá mi nulẹ̀ tó bá ṣe nǹkan fún mi personally ni. kí ló ṣe tó fi ṣépè fún. So ó ṣe over 1,400 years ago. máa gbọ́ ó ṣe ìyájú àti ìṣe ìkó ìdínà ìjíṣẹ́ Allah tí ẹni tí Allah rán pé kó wá jíṣẹ́ fáyé ó ń ṣe tánàdí ó ń ṣe ìdínà. So báwo ni wọ́n ṣe connect mọ́ yẹn tó fi ń ṣépè fún lálẹ́. Báwo ni wọ́n náà ṣe connect mọ́ Aisha tẹ́ máa pariwo pé ànábì fẹ́ lọ́mọ 9 years ṣé ìran yálà ya ẹ̀ ni tó jẹ́ pé káàfin ni lè so lè. ọmọ ṣé irú ẹ̀yin bíbù yìí ó yẹ kán máa identify yìí kán máa mú yín kó lórí ilẹ̀. lèèyàn máa fi ń wé epo ìlérí ìjà. ok wo kán tó fi wéra wọn yẹn. ok náà méjèèjì báwo ló ṣe gbọ́ báwo lọ́rọ̀ yẹn ṣe dún létí ẹ̀. báwo lọ̀rọ̀ ẹ ṣe ẹ jọ̀ọ́ má bínú arákùnrin Niyaz ẹ jọ̀ọ́ mò ń bọ̀ arákùnrin Niyaz wọ́n béèrè kan so ẹja dá wọn lóhùn. Abúlàbí oyè Untaiba bun Abi Lahabi oyè ń bẹ̀ yẹn Untaibu bun Abi Lahabi Mu'attabu bun Abi Lahabi Durratu bun Abi Lahabi Uzza bintu Abi Lahabi Khalatu bintu Abi Lahabi ọmọ mẹ́fà tó bí nìyẹn tí wọ́n dẹ̀ gbẹ̀yìn ẹ̀ táwọn ọmọ náà dẹ̀ tún bímọ dáadáa gbogbo wọn dẹ̀ ní descendant wọn dẹ̀ ń láyé eré wọn ń lò sẹ̀mí eré ẹ bá wá ti mọ̀ jáde. ok ẹ ṣe àwọn tí tẹ dárúkọ yẹn kí ni orípa wọn tí wọ́n ṣe nílé ayé tó jẹ́ pé ó tó nǹkan tí a lè torí ẹ̀ jókòó bá ṣe jókòó nítorí ànábì mi báyìí tó pé ànábì sà ló sà ń fòrò ẹ̀mí yín tẹ́ fi kóra lórí ànábì kọ́ lẹ́yìn ṣe jókòó èèyàn lẹ́yìn sìn kì í sọ́lọ̀ èèyàn lẹ́yìn sìn kì í sọ́lọ̀ torí ànábì kọ́ lẹ́ ṣe jókòó tó báyìí torí ànábì ni ẹ ò ní máa lọ Mọ́kà mọ́ lónìí torí pé Mọ́kà ti kúrò lọ́wọ́ ànábì ti pẹ́ ànábì ti kúrò ẹgbọ́n tèmi sọ fún yín láti ìgbà tí kùránì tẹ gbé dání kùránì àwọn Ottoman Empire ni àwọn èyìnbó ló ní kùránì ọwọ́ yìí ọwọ́ ànábì ò sí Mọ́kà kò sí tẹ́sìsì ànábì Mọ́kà lè wábì kankan rà ànábì sí so ànábì kọ́lẹ̀ ló ń pàdé Mọ́kà kò sí nǹkankan ẹgbẹ́ bá sàṣà láti fún ànábì gan kò ànábì kọ́ ló ń lọ ọ̀dọ̀ ẹ̀ so sí nǹkankan tó tiẹ̀ jọ mọ́tà ànábì ẹ̀ torí ànábì jòkó torí àwọn èyìnbó Greek àwọn Roman Empire lẹ́ ṣe jòkó so brainwashing ni so bóyá jẹ́ nìyẹn. Ọ̀yá mo ti gbọ́ nǹkan tẹ́ sọ ní nǹkan tẹ́ sọ yẹn ṣe mọ̀ pé tí èèyàn bá fẹ́ sọ fẹnu ó easy láti sọ ṣé ẹ ní nǹkan tẹ́ lè fi báàkì nǹkan tẹ́ sọ yẹn wípé anabi salam kò ní kankan ṣe pẹ̀lú Islam wa àti hajj àti good record fún Saudi Arabia pé anabi ló sọ ìlú yẹn di ìlú. ẹ̀yin fúnra ara yín ẹ béèrè wípé ẹ béèrè pé àwọn wo ni Ottoman Empire tí wọ́n gba Kaaba tí wọ́n invade Kaaba àwọn wo ni Ottoman Empire? Yes, who are the Ottoman Empire?
Ottoman listen Ottoman Empire tó bá sọ pé Ottoman Empire. Ottoman Empire kọ́ ni mo pè é Ottoman Empire kí ni. Listen ẹ ní sùúrù. All this empire they were Islamic empire is not kò kí n ṣe pé bóyá Christian àbí other religion empire, it is Islamic empire. Ẹni tí ò mọ tí jẹ́ Ottoman Empire gan sóun ló fẹ́ mọ̀ bóyá wọ́n ti ẹ̀ kàn ká Kaaba gan tó mọ̀ kankan pa Islam. Our people don't have knowledge. They don't have any knowledge. Ní sùúrù kí ni nǹkan tó ń sọ ó sọ wípé wọ́n kọ́ńkà Kaaba, àwọn ta ló kọ́ńkà Kaaba, ṣé ájì tá à ń ṣe ń bẹ́ẹ̀ sí báyìí ṣé ájì Islam kọ́, ṣé ájì titi yín là ń ṣe àbí kí ni nǹkan tó ń sọ, nǹkan tí mò ń béèrè nìyẹn. These people don't have any knowledge. Please, let's bring people that has knowledge. So we're convinced ni. Don't be convinced. Ṣebí máa sọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ wa ni, àbí? Èmi ò lè bẹ́lẹ̀ sọ̀rọ̀ eléyìí ò mọ kankan pa Islam. This guy is too young. Please bring somebody that makes sense. It doesn't make any sense what he's saying. He sounds more like a retard. I don't know. That's why ẹ jẹ́ kí ní àsìkò sọ dáadáa tí Muhammadu ṣe kó mọ kankan nípa Islam. Kò mọ nǹkan kan nípa ẹ̀sìn Islam. Àwọn tí wọn bàbá wọn brainwash láti kékeré ni just a child. So tó bá lè sọ dáadáa tí Muhammadu ṣe tó bọ́dẹ̀ kò mọ kankan ẹnu ẹ̀ kàn ń ṣe pátápátá. bàbá mi olówó Èkó ṣé ẹ mọ nǹkan tó fọ́ nísìmísìn? A man you don't even know anything about. You don't even, apart from you reading from a book, you don't know anything about this man. But because you have been programmed by a book to think in a certain direction, then the first thing you did was cursing him out. The first thing you did was cursing him out. Nítorí wípé wọ́n sọ fún ẹ pé ó ṣe nǹkan kan nígbà kan. Imagine that kind of mentality, and you think you are a good human being. Your brain is intact. You have a working brain. Your brain is not functioning properly, bro. Calm down, brother. Calm down. Ẹ má scatter ọ̀rọ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ lójútùú. Ṣé ká máa bá titi Abúlábù lọ ni àbí ẹ fẹ́